adúpẹ́ fún Ọlọ́run ọba tó sọ wá di àsìkò yìí, ọba tó ní wá tó lè mọ́ tó ní mú tá ni. A ń jọ pẹ̀lú Aare Ẹgbẹ́ Ìṣọ̀kan Yorùbá lágbàáyé, ìyẹn Àrẹ̀mọ Abdulateef Adékúnlé Adégoróyè. Ọ̀rá ká tó wọlé tó ẹ bá kí gbogbo ọmọ Yorùbá tó ń wọ kárí ayé. Gbogbo ọmọ Yorùbá, ọmọ kóòtù òjíire, ẹ kú àkókò tá wà yìí. Ìlúkìlú tó ń kẹ́tì lè máa gbọ́ ètò yìí, mo fi àsìkò tẹ́ bá wà mo fi kí yín. Orúkọ tèmi ò yí padà, Àrẹ̀mọ Lateef Adékúnlé Adégoróyè, tí mo jẹ́ ààrẹ àti olùdásílẹ̀ ẹgbẹ́ Ìṣọ̀kan Yorùbá. So olótù ẹ káàbọ̀ sí Àgbàláàfin Ìṣọ̀kan Yorùbá. Ṣé bàbá ẹ jẹ́ á mú báyìí. Bàbá ní ká wo ìsàkún ọ̀rọ̀, a rí pé ẹgbẹ́ yín ni ẹgbẹ́ àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe àtìlẹ́yìn ní kó tó di pé ààrẹ gan fún rẹ̀ jáde póun fẹ́ dupò ààrẹ. Ẹgbẹ́ inú ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ìpolongo fún ààrẹ tó wà lórí àlééfà báyìí. Ẹ̀ta dẹ̀ rí ìpàtẹ kóńgbà náà lẹ́yìn ìbò, lásìkò ìbò àti kíbò tó dé, ìpanalẹ̀ kó láti jẹ́ kí ààrẹ wa tó gba ayé ń pè ní èmi lókàn, ó sì ti kàn wá báyìí kó bọ́ sípò. Ṣùgbọ́n bá ṣe wá wà yìí, ara ní àwọn èèyàn ààrẹ àti tá máa tanra wa lókù. Ojoojúmọ́ ni nǹkan wọ́n, ojoojúmọ́ ni ọjà ń gbówó lọ sókè, kò sí iná, kò sómi, kò sí gbogbo ẹ̀. Sí bá sì máa wò ní gẹ́gẹ́ bí ẹni tó ṣáájú ìpolongo ààrẹ, ẹgbẹ́ tó ṣáájú ìpolongo ààrẹ, gẹ́gẹ́ bí ògbóǹtarìgì ọmọ Yorùbá tí ààrẹ ti wá, kí la fẹ́ ṣojú ò lẹ́fi wò? Olótù ẹ ṣe rí n tí mo fẹ́ kẹ́ mọ̀ ní wípé ṣe rí sísọ wípé a ṣe àtìlẹ́yìn fún ààrẹ tó wà lórúgbà lọ́wọ́lọ́wọ́, mo máa ń sọ níbikíbi. Èèyàn kan ò pè mí sí kọ̀rọ̀ kan bí kan kó gbówó kan lé mi lọ́wọ́ o. Ṣùgbọ́n a rí wípé àwọn bàbá tán ti du ààyè yẹn wọn ò rí mú. Ìdí nìyẹn tá ṣe ṣe àtìlẹ́yìn tó gbópọn. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ọ̀rọ̀ tó lẹ́lẹ́rìí ni o. Ṣùgbọ́n ẹ̀rí yẹn kọ́ la fẹ́ sọ lénìí. Ṣe rí n tó wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí nínú ìjọba Nàìjíríà kì í ṣe bàbá wa Aṣíwájú Bola Ahmed Tinubu ló dálẹ̀. Ìjọba tó kó gbá wọlé, ẹ kọ́kọ́ lọ wo iye ìgbà tí wọ́n yáwó kan tó kó gbá wọlé. Ní fúnlògán nígbà tó kù bí ìṣẹ́jú àáyá, ṣe mọ iye billions tán yá àbí trillions ní ká pè láti ilẹ̀ òkèèrè. Gbogbo àwọn nǹkan wọ̀nyí náà wà ńlẹ̀. Ṣùgbọ́n èyí tí èmi rí wípé ó jẹ mí lógún ni wípé tá bá máa kọlà tó bá máa di ẹwà tó máa di oge, èèyàn máa kọ́kọ́ la ìnira kọjá o. Èmi ò tí láǹfààní láti rí ààrẹ orílẹ̀-èdè yìí, that is in person of bàbá wa Aṣíwájú Bola Ahmed Tinubu, His Excellency. Èmi ò láǹfààní àti rí wọn. Ó dà gómìnà ìpínlẹ̀ yìí gan à láǹfààní àti rí wọn. Ní èyí tèmi rí wípé kò kún ojú òṣùwọ̀n tó. Ṣe rí àwọn kan máa súnmọ́ ààrẹ nítorí kí làwọn fẹ́ jẹ àti kí ni nǹkan tó fẹ́ jẹ, kì í ṣe torí àṣeyọrí ààrẹ o. Ṣùgbọ́n tí ààrẹ bá lè tó bá lè fi ààyè sílẹ̀,
àwọn ẹgbẹ́ yìí mọ́ iwájú ilé wọn gangan lèmi kọ́kọ́ la gbé pátákó ìpolówó ìbò àkọ́kọ́ sí tán ní ká lọ yọ 2023 kúrò ń bẹ̀ torí pé àwọn ò rò pé àwọn fẹ́ jáde. So ṣe mọ̀ pé òdu ni wá kì í ṣe àìmọ̀fólóko àbí bẹ́ẹ̀ kọ́. Ṣé irú ẹgbẹ́ yẹn mi wá mọ̀ o bóyá àwọn kan ti lọ ń gbẹ̀yìn gbẹbọ jẹ́ o yóò mọ̀ o. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wò báyìí, gààrí tó jẹ́ oúnjẹ mẹ̀kúnnù ńgbà kan oúnjẹ olówó ní ìsìn o, olówó gan ò rí gààrí rà. Ìrẹsì ta lè ní kọ́ mọ́ fi 200 rà ńgbà kan kò ṣe rà. Nísìn ń tèmi lè gba aṣíwájú Bola Ahmed Tinubu tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè ìtàn jẹ́ ọmọ Yorùbá nímọ̀ràn. Olóòtú ẹ̀pẹ́ kí n jẹ́ ká wò. Ṣé ẹ rí tá bá sọ pé a fẹ́ fọ̀lú mọ́, a máa fọ nǹkan míì mọ́ o. Kán kọ́kọ́ yanjú nǹkan tán kán tó bọ́ sórí mi. À ń fowó kún owó epo. Káàrẹ̀ dákun o, kán jọ kán má jẹ́ ó wáyé o. Bó ti ń wáyé bọ̀ díẹ̀díẹ̀ yìí kán má jẹ́ ó kọjá bẹ́ẹ̀ o. Torí pé ara ń kọ́ àwọn èèyàn. Ẹ̀kejì wá ni wípé ìrẹsì tá à ń gbìn nílẹ̀ wa ń bí. Ìrẹsì wà ní Kánò, ìrẹsì wà ní Cross River, ìrẹsì wà l'Ékòó. Kán jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ mọ iye òwọ̀n ìrẹsì tá à ń ní tán lè máa tà fún wa. Kì í ṣe pé kán wá kó kíná tí ń pè sílẹ̀, kán wá kó kíná tí ń pè sílẹ̀, kán wá ní pé ẹ lọ gbé báàgì kékeré kan sílẹ̀ fún àwọn kan, àdúgbò kan ẹ lọ gbé báàgì ìrẹsì 2 sílẹ̀ fún wọn. Àfẹ́ ntí a fẹ́ tán bá fẹ́ ṣe ètò káyé dẹrùn kán ṣe ní ó kárí, kó kárí ni. Nígbà tán ti bí àwa, mi ò rò pé táìmù kan wà tán ní pé kán máa ṣẹ̀dú bí òṣìṣẹ́ ṣe máa wá síbi iṣẹ́ lẹ́fù kíní kan kó wá síbi iṣẹ́ ní ìyàgò báyìí. Mi ò rí ìjọba yìí láti rí. Ṣùgbọ́n a rí pé àṣìṣe yẹn kì í ṣọwọ́ ìjọba yìí. Kí bàbá wa aṣíwájú Bola Ahmed Tinubu kọ́kọ́kọ́ mójútó nǹkan kan. Ilé ìfọ epo wa táwa ní tó wà ńlẹ̀ ńbẹ̀ yẹn. Ṣé bọ́n lọ Saudi wọ́n lọ fẹ́ lọ kó àwọn èèyàn wá. Káwọn èèyàn wá bẹ̀rẹ̀ iṣẹ́ àbóní nǹkan tó ń dí wọn lọ́wọ́ ni. Ẹ̀kejì, ilé ìfọpo Dangote àwọn tá à ń gbọ́ lórí ẹ̀ lágbájá kówó síbẹ̀ tàmẹ̀dù kówó síbẹ̀. Tó bá jẹ́ wípé ìjọba fẹ́ gbà lọ́wọ́ wọn kí ìjọba gbà á. Kán wá àwọn tí ó mójútó. Kán má jẹ́ kí àwọn èèyàn kọ́kàn máa fi ti wọn kán wá máa sọ wípé ìjọba yóò mọ̀ ṣe. Nítorí wípé ṣe mọ̀ wípé nǹkan tó ti bàjẹ́ láti bí ọdún bí 10 ká wá sọ pé a fẹ́ fi ọjọ́ kan àbí ọ̀sẹ̀ kan, oṣù 3, oṣù 4 tún ṣe. Ẹ mọ̀ pé ó máa léwu díẹ̀. So kí ọmọ Nàìjíríà, ọ̀rọ̀ tí mo ń sọ yìí o, mo ń sọ lórúkọ gbogbo Yorùbá. Mi ò gba sílé kan lọ́wọ́ ẹnikẹ́ni o. Kán ní sùúrù díẹ̀. Ntí rògbòdìyàn bá bàjẹ́, tá bá lọ wo ọ̀rọ̀ June 12 tó bàjẹ́ nígbà náà. Àwọn ràbọ̀ràbọ̀ ẹ̀ ṣì wà lára àwọn kan o. Kán jọ̀ọ́ kán ní sùúrù. Ṣùgbọ́n mo mọ̀ pé èèyàn tèmi mọ̀ tó ń pè ní aṣáájú Bola Ahmed Tinubu, ọmọ Àbíbátù Mọ́gàjì, Akànbí ọmọ Olólódé, èèyàn tó máa ń ní etí gbọ́ ni wọn. Bàbá yẹn sì mọ̀ wípé tí igbe àwọn èèyàn bá pọ̀ jù, wọn kì í ṣe èèyàn tó máa ń dájú délẹ̀. So ìyẹn
ni mo fẹ́ kí gbogbo akọ́kọ́ wò. ẹni ká yìí ní sùúrù náà. pé ká jọ ká faradà. kò sí bá a ṣe ní sùúrù. ṣe rí kíní yẹn ó wọnú ara wọn ni ní gbogbo àgbáyé ń sìn. mo ń wo report kan ní ilẹ̀ Gẹ̀ẹ́sì. report tí mo wá ń wò yẹn ni pé wọ́n wá ní nǹkan wọn kíní kọ àwọn tó máa ń ròróró àwọn tó ń ra kíní kan wọ́n wá ń sọ pé àwọn ò lè lọ rà ní àwọn store kan wọ́n máa rà ń bì kan báyìí. èmi ò kẹ̀yìn síbi tí ìlú kẹ̀yìn tó kọjú sí o. ibi tí Nàìjíríà tí ilẹ̀ Yorùbá bá ń lọ ni mò ń lọ o. ẹ má ṣì mí gbọ́ o. ntílẹ̀ Yorùbá bá sì fẹ́ lèmi náà fẹ́. ṣùgbọ́n orin ẹ̀gbọ́n mi bàbá mi Máyégún ilẹ̀ Yorùbá sọ wípé táṣáájú ọ̀gá mi bá wọlé nígbà tọ́rọ̀ yẹn tún débi kan wọ́n wá ní tí aṣáájú ohun tó bàjẹ́ aṣáájú ọ̀gá wọn máa tún ṣe. kí ni ìdí tán fi sọ bẹ́ẹ̀? ọwọ́ tí wọ́n wà nú epo ìjọba wọ́n ń bùjẹ́ nù ìjọba. ọwọ́ tèmi ò sí nú epo ìjọba mi ò bùjẹ́ nù ìjọba. ibi tí àwọn mẹ̀kúnnù bá ń lọ torí mẹ̀kúnnù lèmi náà ibẹ̀ lèmi náà ń lọ. owó ta fi ń san owó léèwé àwọn ọmọ nígbà kan kì í ṣe yẹn là ń san mọ́ nsìn. owó táwọn ọmọ fi ń wọ mọ́tò lọ sùkúù ńgbà kan kì í ṣe yẹn náà fi ń wọ mọ́tò mọ́. nísìn tí èmi tí mo gbà tí mo lérò ẹ̀ wípé kí bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kàn rántí àwọn nǹkan kan. àwọn tí wọ́n sì gbọ́dọ̀ rántí ni wípé tí bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bá rántí àwọn nǹkan kan. ìlérí pé platform Awólọ́wọ̀ ni wọ́n ń bá bọ̀ níjọba. kí ló pa MKO Moshood Abiola Ààrẹ Ọ̀nà Kakanfò Ọláwálé? àwọn nǹkan tí mo fẹ́ kó rántí ni ẹ̀ o. so ìṣọ̀kan Yorùbá rọ̀ wọ́n. gbogbo bí ọ̀rọ̀ Nàìjíríà ṣe ń lọ yìí àdẹ̀fẹ́ kó rí bẹ́ẹ̀. a fẹ́ kó ṣe àtúnṣe kó má fi wọ́n bú Yorùbá. kó má sọ pé ṣé kò tán. kó ọ̀rẹ́ tó olótú ẹjọ́ kó ṣe kí bàbá ṣe àtúnṣe tó yẹ kó ṣe ni wípé gbogbo ipá àti agbára wà lọ́wọ́ wọn báyìí. àwọn tí ipá àti agbára yẹn dẹ̀ wúlò fún ni pé kán lò olóyìnbó máa ń pè nǹkan kan ní veto power. kán lo veto power yẹn. àwọn tí wọ́n yàn sípò àwọn mínísítà tó ń mú wá fún wọn kán yẹ̀ wọ́n wò dáadáa. irú ti ètò tí mo ṣe kọjá ọmọ obìnrin kékeré tó yàn sípò yẹn tó kówó rẹpẹtẹ jẹ tọmọ obìnrin yẹn bá wá láǹfààní àti di ààrẹ orílẹ̀-èdè yóò ta Nàìjíríà. wá sí lọ́dún kan mẹ́rin. so kí bàbá kọ́kọ́ lọ yẹ gbogbo àwọn tán kó sípò kán yẹ̀ wọ́n wò. àwọn tó tẹ̀ jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ bàbá látorí Délé Aláké Fẹ́mi Gbàjàbíàmílà àwọn tó jẹ́ Yorùbá yẹn. Wálé Ẹdùn gbogbo àwọn sẹ́ẹ̀tì wọn yẹn kán jọ ààyè pé ń jẹ́ àwọn ẹbí wa ó jẹ́ kọ́ leléyìí o. orúkọ kan ni bàbá wa Jákàndé fi sílẹ̀ o. orúkọ kan ni bàbá Awólọ́wọ̀ fi sílẹ̀ o. orúkọ kan ni Káṣímáwo Ọláwálé Moshood Abiola fi sílẹ̀ tí bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú struggle yẹn o. kọ́ má jẹ́ kí àwọn èèyàn ó jèrè ọ̀rọ̀ lára Yorùbá. kọ́ dẹ̀ ìwò èrò tí wọ́n ń gbà yìí tó bá ti gbélé kalẹ̀ bó ṣe yìí ń gbóná wọn ò ní jẹ́ kó tutù wọn á tún gbé mi kalẹ̀. kán ronú wò sí o. ìṣọ̀kan Yorùbá dúró lórí pé ibi tí àwọn mẹ̀kúnnù ló bá ń lọ ibẹ̀ làwa náà lọ. a ní fi tọmọ bá ṣe gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín. patron ẹgbẹ́ wa jẹ́ ọmọ inú ilé ṣùgbọ́n a ní fi yẹn ṣe o. tí ilẹ̀ Yorùbá bá sọ pé lénìí àwọn fẹ́ ṣe ìwọ́de ẹ̀hónú ìṣọ̀kan Yorùbá tẹ̀lé wọn o.
torí pé àwa náà lọ́mọ níléèwé à ń ra gas à ń ra nǹkan ọ̀wọ́n gas tó ń waste dànù ní Niger Delta kí ló wá dé tó yẹ pé gas yẹn ló wá wọ́n gógógó yìí kàn ṣàlàyé fún wa tàbá sọ wípé kò kàn mí ó máa ṣe padà wá kànyàn pa o olótú ọ̀rọ̀ tèmi ni wípé káwọn aráàlú kàn jọ kàn ní sùúrù fún ìjọba yìí tí wọ́n bá tutù China tá à ń wò lénìí ó lé ńgbà gangan tí ò sóúnjẹ àwọn míì fẹ́ lè máa bu yẹ̀pẹ̀ kán máa jẹ ṣùgbọ́n lénìí àwọn ni wọ́n ní agbára okòwò tó pọ̀ jù ṣùgbọ́n mi ò wá fìyẹn ṣe kí bàbá wa aṣáájú Bọ́lá Ahmed Tinubu ìmọ̀ràn tán bá máa gbà kán gba ìmọ̀ràn tí ò ní kó ìtìjú wá bá Yorùbá kán rántí orúkọ tí màmá wọn Àbíbá Mọ́gàjí Àṣàbí fi sílẹ̀ o kán sì rántí orúkọ tí ìdílé Tinubu ń jẹ́ o kán rántí orúkọ tó ń jẹ́ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkó nígbà kan o kán jọ kán má jẹ́ kí ẹni tí ò lórúkọ kó tì wọ́n bà orúkọ wọn jẹ́ olótú mi ní sọ kọjá abẹ o ọ̀rọ̀ sì kù lórí ẹ o. ọ̀rọ̀ kù lẹ́yìn ní sọ̀rọ̀ tán ọ̀rọ̀ náà ti gbọ́dọ̀ tẹnu ààrẹ àti olùdásílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá lágbàáyé Àrẹ̀mọ Lateef Adékúnlé Adégoróyè wọ́n ti gba ààrẹ nímọ̀ràn wọ́n ti ní ibi tí ọmọ Yorùbá bá ń lọ ìbẹ̀rẹ̀ àwọn náà lọ torí pé àwọn náà ra ráìsì àwọn rẹwà àwọn ra gáàsì àwọn ọmọ níléèwé àwọn òsì pọ́nlámbẹ̀ ẹni bá ti pọ́nlámbẹ̀ ní lè sọ òdodo ọ̀rọ̀ pé àwọn ò jẹ́ dodo wà lẹ́nu àwọn àbáká tó máa lọ àwọn kan tó fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín pàápàá nípa ìṣọ̀kan Yorùbá orílẹ̀-èdè Yorùbá ìdàgbàsókè ìwàjọsọ́ Yorùbá nọ́mbà náà lè pè sí. nọ́mbà náà lè pè mí sí 081 46 66 0288 081 46 66 0288 òun ní nọ́mbà tí wọ́n lè pe ìṣọ̀kan Yorùbá sí. WhatsApp nọ́mbà wa ni wọ́n lè send message síbẹ̀ wọ́n lè pè síbẹ̀ ṣùgbọ́n ẹni tó bá fẹ́ pè àwọn ò gba àgbà ọ̀rọ̀ pé ọ̀rọ̀ àlùfàǹṣà nítorí ká tí ẹni ẹ bá fẹ́ ṣe bóyá ó fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá àbọ̀ ní àǹfààní kan àbí ìrànlọ́wọ́ kan tó fẹ́ ṣe fún ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá fún ìdàgbàsókè àlàáfíà ilẹ̀ Yorùbá wọ́n lè pè wá ṣùgbọ́n tó bá yẹ pé ọ̀rọ̀ alálùfàǹṣà dé àfẹ́ o bó ṣe jẹ́ ni o. àtúndọ̀ náà lágbára lọ́wọ́ àtúnpadà wá àwọn ò ní kú ẹ̀yìn ò ní kú gbogbo rere gbogbo lọ́ọ̀dẹ̀ wa ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for